ìyàwó ilé tí tọ̀ ọ́ lé adélébọ̀ tí ń tọ̀ ọ́ lé ogun ńlá ni. ìṣẹ̀lẹ̀ tònímọ̀ ní agbára àgógó ọlọ́jà òun ni ètò gbogbo ẹni tó bá ti ń ṣe àdéhùn tó bá ti ń jẹ̀jẹ́ ẹ̀jẹ̀ tá a bá mọ̀ pé àní lè mọ́ ọ mú ṣe ẹ mọ̀ jẹ́ a máa ṣe mọ́. arákùnrin kan ń bẹ tó jẹ́ ọlọ́pàá kọ́bùrù ẹ mọ àwọn ọlọ́pàá tí wọ́n pè ní kọ́bùrù tó jẹ́ pé wọn ò tí ì ṣe bẹ́ẹ̀ ní ráǹkì tó pọ̀ bígbà téèyàn ṣe bẹ̀rẹ̀ primary school ni tó ṣe ń ka abd nínú iṣẹ́ ọlọ́pàá. arákùnrin yìí ló pàdé ọmọbìnrin kan ọmọbìnrin tí ọlọ́pàá kọ́bùrù yìí rí ó dẹnu fẹ́ kọ́ yẹn ní bóun ṣe wà ó drop out lòun ní secondary school o wọn rówó tọ́ òun ò sí ẹ̀yìn tí ń ṣiṣẹ́ ìjọba òun tóun sì wà òun ò tí ì parí secondary school kò sówó. ọlọ́pàá wa ní ọ̀dà tóun bá wá bẹ̀rẹ̀ sí ń kówó lé ọ lórí kí n tọ́ ọ nílé ìwé ńkọ́ ṣebí ká kó ẹnu kó jáde tó bá parí ilé ẹ̀kọ́ gíga tán ká sì di tọkọtaya náà nìyẹn náà ẹ̀yin náà mọ òun ṣe máa ṣe wáyẹ̀kì ni o tóun bá ṣe wáyẹ̀kì òun máa wọ ifáfitì o tóun bá wọ ifáfitì òun á sẹ́ẹ̀f gbogbo ẹ̀ ọlọ́pàá lòun á dúró ayé ń ṣerú ẹ̀ ó lòun máa dúró de arábìnrin yìí àgógó ọlọ́jà ẹni tá à ń wí ó mọ̀ bẹ̀rẹ̀ sí ń kówó lé obìnrin yìí lórí ó bẹ̀rẹ̀ sí ń ná owó ó gba jáàmbù fún lẹ́yìn tó parí wáyẹ́ẹ̀kì ó gba jáàmbù ó sì wọlé sí ilé ẹ̀kọ́ gíga kan tó lórúkọ dáadáa. ọkùnrin náà ṣáà ń ná owó bó ṣe náwó ló ń nọra kì í kúkú ṣe pé bóyá àwọn méjèèjì pé wọn ò kì í jọ ní àjọṣepọ̀ wọ́n máa ń lájọṣepọ̀. arábìnrin yìí ó mọ̀ jáde o inú ọkọ bá dùn ìyẹn ọlọ́pàá tó jẹ́ kọ́bùrù ṣẹ́ẹ̀rí ojú ló pẹ́ sí náà dì mọ́ra wọn gbàgì bó ni wọ́n wá post ẹ̀ lọ́sìn tó wọ́n fẹ́ lọ ṣe NYSC ẹ̀ ní gíní lòun lọ ilẹ̀ haúsá ni wọ́n gbé òun lọ bóyá Sókótó náà ti ẹ̀gbẹ́ lọ́ngbà náà lọ́hùn. òfò lọ́hùn ọba sọ o ṣe mọ̀ pé Nàìjíríà náà ò kúkú ìtì rí báyìí náà ṣe mọ̀ ayé òde òní gan pé àwọn òbí yóò tiẹ̀ gbà ká ọmọ wọn kúrò ní àkàtà wọn débi tí wọ́n gbé lọ Sókótó. ẹ wo lè tó wà lọ́wọ́ mi yìí náà pè ní àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n iléeṣẹ́ Àyìnkẹ́ Alágbo àwọn ló ń tà á ilé náà sì wà ń bẹ̀ ilé àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n fún àwọn ọkùnrin tí wọn bá lè ṣe dáadáa ni ó wà fún Àyìnkẹ́ Alágbo ló ń tà á àwọn náà ni wọ́n sì ṣe iṣẹ́ rí kò ní kẹ́míkà nù o kò ní side effect kẹsà tí mo dà sọ fún gẹ́gẹ́gẹ́ náà ni eléyìí tẹ́ ń wò yìí ìyẹn wà fún ìtọ̀ ṣúgà gbogbo ẹni tó bá ní ìtọ̀ ṣúgà tó bá ti ń lò ó lábẹ́ bó ti wù kó chronic tó yóò sì lọ lábẹ́ bó ti wù kó kíní ọ̀hún ní agbára tó yóò lọ ẹ wò òun lélẹ̀ eléyìí ẹ̀rọ ṣe rí ẹ̀rọ eléyìí ni pé bóyá èèyàn tiẹ̀ ti fapá dá fẹsẹ̀ dá tàbí àwọ́ká ẹ̀jẹ̀ dúdú òtútù àwọn kankan ẹ̀rọ yìí ni kí ẹ máa lò. àwọn egbòogi pọ̀ tó mọ̀ ń jáde ní àgbàlá iléeṣẹ́ Àyìnkẹ́ Alágbo ọ́fíìsì wọn wà ní ìlú Ilé-Ifẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní ìlú Ilé-Ifẹ̀ níbi tí wọ́n ti ń tajà wọ́n lọ́fíìsì lẹ́kọ̀ọ́ wọn ní Ìbàdàn wọn ní káàkiri ṣùgbọ́n èyí tó wà ní Ilé-Ifẹ̀ tẹ́ bá ti wá sí Ìdó Onígbàáyá ní kọ́ńplẹ́ẹ̀sì standard ibẹ̀ ni ọ́fíìsì wọn wà tẹ́ bá ti dé Ìdó Onígbàáyá ní ọ́fíìsì standard ibẹ̀ ni ọ́fíìsì wọn wà níbi àdójúkọ government tẹ́ bá ti débẹ̀ ẹ ní ọ̀dọ̀ Àyìnkẹ́ Alágbo
òun ni ẹ̀ ń lọ àgbo wọn rèé o tó jẹ́ pé ó débẹ̀débẹ̀ ó confam dáadáa lágbára ọlọ́run lágbára olódùmarè àìsàn burúkú kò gbóògùn o elédùmarè kò ní fi kàn wá o. arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó mọ̀ ti jáde ó jáde fáfitì lóòótọ́ ó ti jáde fáfitì lẹ́yìn tó jáde fáfitì ó lọ ṣe àgùnbánirọ̀ ní ilẹ̀ Haúsá ní Sokoto ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ ni pé ní Sokoto tó ti lọ ṣàgùnbánirọ̀ ló ti pàdé arákùnrin kan náà tí wọ́n jọ jẹ́ àgùnbánirọ̀ ló bá bá èyí òun ló bá jọ lọ ṣe rí ọlọ́pàá ṣáà rí i pé àwẹ̀ ò ṣe bẹ́ẹ̀ pé òun kí ló dé ṣẹ̀mọ̀ ọkọ àti ìyàwó tí wọ́n bá ń fẹ́ra wọn tífẹ́ bá sì wà ó kéré jù wọ́n á pera wọn tó ìgbà bíi 8 lójúmọ́ tàbí kí n tiẹ̀ sọ pé ìgbà 10. àgbọ̀gbọ̀ ọlọ́jà olùkó jẹ̀bẹ̀ olùkó jẹ̀bẹ̀ olùkó jẹ̀bẹ̀ àgbọ̀gbọ̀ ọlọ́jà olùkó jẹ̀bẹ̀. àgbógó ọlọ́jà tẹ́rí lẹ́yìn tí arábìnrin yìí tó ti pàdé ọkùnrin mìíràn níbi tó ti lọ ṣe àgùnbánirọ̀ ló wá di wípé ìpè tóun pẹ̀lú ará ọkọ máa ń pera tẹ́lẹ̀ yẹn kọ́bùrù ọlọ́pàá tí wọ́n máa ń pera wọn lórí 8 lójúmọ́ lóyún màdìá bóò ni kìnnìkan tí ò bá tiẹ̀ wá sí nẹ́tíwọ̀kì wọn á lọ sórí igi torí èmi náà rántí àwọn ìgbà kan náà táwa náà lọ ṣàgùnbánirọ̀ àwọn ìgbà yẹn ni ó dàbẹ̀ ni pé fóònù gan ó ṣe ń jáde àwọn nọ́mbà ṣe ń jáde lọ́wọ́ pé owó táwa fi ra tiwa ńgbà náà owó ńlá ni tá a fi ra kìkì láìn lásán owó ńlá níbi tá a wà kò sí nẹ́tíwọ́ọ̀kì ńbẹ̀ a ṣẹ̀ máa gun orí igi gun orí òpó káàkiri invitation letter lọ́lọ́pàá rí kò tiẹ̀ kọ́kọ́ gbàgbọ́ nígbà tí àwọn èèyàn sọ fún pé àbí ń ṣe ìyàwó rẹ̀ ijó ní ìlélẹ̀ invitation ọkọ rẹ̀ ní láíláí kò lè possible nọ́mbà fún ló bá rí i pé òun lélẹ̀ ló bá pe nọ́mbà ní ẹ̀ǹgbà tó bá pe nọ́mbà títí ó rí pé kò gbé nígbà tó yá ó test ẹ̀ ó sì gbá ó ṣàwọ̀ ìgbà tí mò ń sọ ìgan kò tí ì sí àwọn WhatsApp tàbí Facebook gbọ̀ngbà náà ló bá text message ẹ̀ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ní ẹ bá ṣàwá láwọn sún pé wo arákùnrin ò ní bínú ni o tó ló dàbẹ́ ni pé ibi tóun pẹ̀lú rẹ̀ jọ ọba dé kí wọ́n fi gígùn òun ò rò pé Ọlọ́run kọ wọ́n pọ̀. olùkó jẹ̀bẹ̀ olùkó jẹ̀bẹ̀ àgbọ̀gbọ̀ ọlọ́jà olùkó jẹ̀bẹ̀. tí a wá rí arábìnrin ó lóun ò ṣe mọ́ olórí òkọ wọn pọ̀ àti pé gan òun bóun ṣe wà àmì university graduate level wọn gan jìnnà síra level àwọn méjèèjì mo rí pé ó jìnnà síra ò ní bínú ni tó bá jẹ́ ti owó màwọ́rì tó òun bá ti ṣe gbogbo owó tó bá dẹ̀ ti ná òun lè refund ẹ̀ fún ẹ ṣùgbọ́n rí pé àwa compatible ọkùnrin wa ní ẹ̀jẹ̀ àsìkò yìí ni àwa wà compatible ni tí àti ọ̀hún tó gbẹ̀rù dọ́jà tán tó wá yẹ kí ọmọ aráyé kan wá fi ibi ṣú tí àsìkò yìí ni ò yẹ kí àwọn méjèèjì wà compatible mọ́. lẹ́yìn ọdún bíi 2 tárábìnrin ti ṣe ìgbéyàwó kí ni tó wá ń ṣẹlẹ̀ ni pé àfi kó mọ̀ ètí ìsùn kódà tó bá sùn sí nínú mọ́tò yóò ṣe ẹ̀yọ́ yóò tọ̀ ọ́ lé o tó bá gun ọ̀kadà tó bá ilé díjú yóò mọ tọ̀ ara o ló wá di wípé ó wá di àkèré abìtọ̀ yẹ̀rìyẹ̀rì àfi tí ò bá díjú bó wà ní ṣọ́ọ̀ṣì bó bá díjú yóò tọ̀ ọ́ lé bó wà lórí ọ̀kadà bó bá díjú yóò tọ̀ ọ́ lé. ṣe rí ibi tí arábìnrin yìí tí wọ́n ṣàgbé lọ torí orí tó bá sì fẹ́ gbé ni náà ní gbé aláwo oréko ni wọ́n wá sọ fún yín pé
àgógó ó ṣàdéhùn ọ̀múṣẹ́. Wọ́n ní ńgbà tí ìwọ ṣàdéhùn tó o sì tẹ̀lé àdéhùn tó o ṣe ó ti dalẹ̀ májẹ̀mú. Ipò tó wà yìí kò ṣẹ̀yìn ẹnìkan. Ńgbà tẹ́ni náà gbé ọgùn òkè tán ìwọ wá dà á òfilẹ̀. Ọmọbìnrin lóun ti mọ ó ní ọlọ́pàá yìí náà ni ó ṣàjẹ́wọ́ ó jẹ́wọ́ kò sí ṣíṣe kò sáìṣe o ó wá ọlọ́pàá yìí kàn ni o ó wá a kàn tó bá gba ẹ̀bẹ̀ rẹ á jẹ́ pé ọ̀rọ̀ rẹ níyanjú. Gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ wọ́n débi tí ọlọ́pàá yìí wà lóòótọ́ kódà kí wọ́n tó rí gan ọ̀nà ti jìn. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ọlọ́pàá nítọ̀ lóòótọ́ inú bí òun nígbà tárábìnrin ṣe ohun tó ṣe. Òun bínú torí gbogbo owó tó yẹ kó òun fi jẹ́ èèyàn tó yẹ kó òun fara òun gan kó òun ná fúnra òun lòun fi tọ́jú obìnrin lòun fi tọ́ nílé ìwé. Ó ní ṣùgbọ́n nígbà tó ti wá sọ pé tọ̀ òun ò ṣe mọ́ o òun ò kàwé òun kọ́ bùrù pé bóun tiẹ̀ ṣe wà yìí náà lóòótọ́ òun gbé àwọn ìgbésẹ̀ kan òun gbé àwọn ìgbésẹ̀ o. Ó ní ṣùgbọ́n obìnrin náà tún ṣe òun lóore. Ó ní ìdí ni wípé òun náà lọ gbọ́ pálí òun pẹ́pẹ́pẹ́ òun tún kàbù mọ́ òun tún wà ní pé bóun ṣe wà báyìí òun wà ní fáfitì part time lòun ṣe pé part time lòun tún ṣe òun fọ́ lọ school òun ṣiṣẹ́. Ó ní ogun oníkẹsẹ̀ adánilóró fagbára kọ́ni ni. Ó ní báwọn dẹ̀ ti ń sọ̀rọ̀ òun náà ti ní ẹni tóun fẹ́ àfẹ́sọ́nà òun kódà àfẹ́sọ́nà òun gan tún lówó ju òun lọ pé àfẹ́sọ́nà òun náà ló tún náwó fún òun ló tún kí òun lẹ́yìn nílé ìwé tóun wà yìí. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ ilé ayé bó ṣe jẹ́ nìyẹn. Ọkùnrin ti kọ́ náwó fóbìnrin obìnrin fi ilẹ̀ débi pé ó fẹ́ para rẹ̀. Báyìí sìn ọkùnrin tún wá bọ́ sọ́wọ́ obìnrin tó tún náwó fún. Ó ní ó ti kọ́ gbègbèsà o pé kó mọ́ ìtọ̀ yẹ̀rìyẹ̀rì káàkiri. Ó ní ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run ti gbèjà ọjà ó lóun ti bàṣẹ́ náà jẹ́. Wọ́n wá ní ṣùgbọ́n obìnrin sì ń ṣẹ̀yọ́. Lóòótọ́ bá bá sáni lọ́gbẹ́ o kì í ṣe kíákíá lójú àpá òun mọ́ san o kì í ṣe kíákíá o olójú àpá òun yóò san pé yóò gbádùn. Tọ́ ó la fi ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń ṣe májẹ̀mú ẹ mọ̀jà máa sọ ohun tí a ò ní lè ṣe. Kìnìkan ẹlòmíì tó bá wà ní ìdùbúlẹ̀ àìsàn Ọlọ́run o tó bá ṣe kínní fóun òun á ṣe léyìí òun á ṣe gbà òun á ṣàwo.